pẹ̀lẹ́ sà. mo gbọ́ tí ẹ bá Máyọ̀wá sọ mo gbọ́ ń gbọ́ lọ́n ti ṣe tí àwájọ wà ń bì ní orí ètò lálẹ́ yìí kò ní ìdíkà ẹ̀ṣẹ̀ lu etí mo bá Máyọ̀wá sọ sẹ́rí ọwọ́ ìdajì ni wọ́n pe èmi náà tí wọ́n ní pétọ́ kí n máa bọ̀ ní ọjà àbòdè wọ́n ti ẹni tó tiẹ̀ pè ó ní ilé epo ń bòde mọ́lẹ̀ ilé olóòní jẹ́ àṣẹ ọjà gangan ló ń jọ́ ìkan lára àwọn ọlọ́jà ní ń bẹ àbí. bẹ́ẹ̀ni ẹ pẹ̀lẹ́. mo jẹ́ kan lára àwọn ọlọ́jà àbòdè market tí mo tún jẹ́ kan lára àwọn tí ó jẹ́ ìgbìmọ̀ ọjà náà jẹ́ àpótọ́jà bá wà a tún nígbìmọ̀. a nígbìmọ̀. tó jẹ́ gbìmọ̀ làwọn yóò mọ̀ wá ń bẹ̀. ìgbìmọ̀ aláṣẹ. inshallah. ẹ pẹ̀lẹ́. a ní rírú ẹ̀ mọ́ ohun. àmín sà. wọ́n ròyìn pé dúkìá lọ gan-an wọ́n ní owó gan-an jóná ń bẹ̀ pé owó raw cash. bẹ́ẹ̀ni. wọ́n lẹ́ mí yẹn máa ń kó owó sínú ṣọ́ọ̀bù kankan. bẹ́ẹ̀ni àkọ́kọ́ number one orúkọ mi ni Teslim Asombenle. Teslim Asombenle. Asombenle. bẹ́ẹ̀ni orúkọ àwọn àgbàlagbà ni. ìkànnì wọ jáde àmì ìsìnkú lé. kí ṣe irú aṣọ bẹ́ẹ̀ yẹn. ok. àgbàlagbà wà ń lé yẹlé náà wá ń sìn máa délé máa sọ fáwọn tí. jẹ́ àgbàlagbà ńlá. ẹ jọ mi nínà yìí ẹ pẹ̀lẹ́. ṣé kò ń ṣe tá sọ. yes. bó lẹ́yìn ṣe gbọ́ tó ṣe mò ń bọ̀. gbàjáre bọ́nú ẹ lọ sórí Facebook mo fẹ́ ká àkọ́kọ́ ti bẹ̀ ń kó tó di pé ń wà bàbá lọ́jà náà ń bẹ̀ ń bí o kẹ́rì mọ̀ pé ilé kún ẹ jẹ́ ká ti bẹ̀ ń bẹ̀rẹ̀ ẹ lọ sórí Facebook nígbà táwọn èèyàn ń ké gbàjáre yẹn bí èèyàn bá jorí àwọn ará ọ̀tá tó bá gbọ́ igbe yẹn ọ́díò ẹ̀dá mo fẹ́ káwọn èèyàn ó wo bó ṣe ń lọ lórí Facebook òun rèé. ẹ gbà wá bòde rẹ ó ti jóná kalẹ̀ ẹ gbà wá ẹ wò ó ti bá bòde jẹ́ bòde ti jóná ẹ gbà wọ́n ti bá bòde jẹ́ wọ́n ti bá bòde jẹ́ ẹ gbà wá ẹ gbà wọ́n. Ọ̀ṣọ́ra bàbá tí mo ṣe rí. orí mi ò iná mọ̀rẹ̀ kẹ́kẹ́ ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà yìí ni o ẹ ṣe wà lórí Facebook ẹ̀yin ṣe wà lórí Facebook ṣe rí i ó ṣẹ̀ṣẹ̀ gbogbo nǹkan mà ló ti ń jóná de irú yìí ṣe ń rí ṣá olúwa o ajé ló ń wọgbó yìí iná ló ń jẹ ajé lọ yìí bóde ló ń àṣàtálẹ̀ ẹ̀jẹ̀ta ńgbà tí mo ní à ń kọjá ilé epo bóde yẹn ńlá yàtá àti repo gbogbo ẹ̀ sì dúró òjò ń ṣe wìrìwìrì ńgbà náà ẹ wò ó kí ni. à ń bọ̀ láti ní ọjọ́ àlàmísì ọjọ́ Thursday à ń bọ̀ láti Ẹdó. ẹgbẹ́ wa bòde ti jóná o gbogbo èèyàn ẹgbẹ́ wa bòde rẹ ó ti jóná kalẹ̀ ẹgbẹ́ wa ẹ wò ó ti bá bòde jẹ́ bòde ti jóná ẹgbẹ́ wọn. ìgbà tó ń jóná lọ́rẹ̀ ìgbà tó ń jóná lọ́wọ́ òun rèé olúwa o ṣe bẹ́ẹ̀ ń rí bóun lẹ́yìn ṣe gbọ́ bàbá Asombenle. ẹ ṣe èmi náà ti máa ti ọmọ bíbí bẹ́ẹ̀ náà ni mi ní ọjà àbòdè. nínú ọjà yẹn ni ilé ọlọ́yà yẹn. so ilé mi dẹ̀ wà ní amúlòkó tí mo kọ́ lẹ́sìn sí. so mo ti wá lọlé tí mo ti kíṣà ìtàn máa ń lọlé bíi 9 máa lọ sílé mo lọ ilé bíi 9:30 mo ṣe délé ó di bíi 2:30 fóònù yẹn ṣàárín kí ló dé wọ́n bá pè mí kí n máa bọ̀ mo ní family house síbẹ̀ pé ilé yẹn náà yẹn ti fẹ́ jó délé. bíi 2:30 àbí táwọn ilẹ̀ pé 2:30 lóru kí n máa bọ̀ ilé wa o alátàmúlòkó mi tún wá gbé báìkì táyà ẹjọ́ òǹjọ́ yẹn mi lè gbé lọlé mo gbé síbòdè
ṣé n tó fẹ́ ṣẹlẹ̀ rí ìmí lè wá ẹ jẹ́ kí n pe àwọn èèyàn mo wá pe ìkànnì àwọn honorable tó jẹ́ Ìbàdàn South West tó jẹ́ ward fún bẹ́ẹ̀ pé nǹkan bá ń ṣẹlẹ̀ o kó bá wa pe àwọn panápaná ìyẹn ni mo pè ló wá ń pè wọ́n ó ń pè wọ́n ṣíṣe wọn tí wà ní àwọn bẹ́ẹ̀ làwọn ilé. èmi náà ń pe panápaná ń gbà láàárọ̀ wà tó ti léètì mọ́. bẹ́ẹ̀ làwọn ilé náà ń pè mí pé wọ́n ti dé títí àwọn panápaná tó wá pé wọ́n bá yẹ tètè gan ìyẹn gan látún fi rọ àwọn ìjọba Ọ̀yọ́ state kán bá mójútó ọ̀rọ̀ àwọn fire brigade yẹn. wẹ́ẹ́ fire brigade yẹn. kó ṣàánú wa lórí ọ̀rọ̀ panápaná yẹn tó yẹ dábàá ti pè wọ́n ní emergency kán lè ti máa dáhùn bóyá tó bá yẹ ti dáhùn gánjọ yẹn kíníyàn ò ní tó bẹ́ẹ̀ yẹn. so nígbà ni wọ́n tó dé ọgbà tí mo ní mo ti pe ẹni ẹtẹ́ni ẹ ti bá mi pè wọ́n dé ní 5:30. láti 2:30 náà ti pè yín 5:30 panápaná tó dé. ìkan kọ́kọ́ dé wọ́n ní nǹkan tó kọ́ dé òun sọ pé kò sómi. kí ni wọ́n bọ̀ wá ṣe. gbé mọ́tò kalẹ̀ ó ní kò sómi. kò sómi kàn pé dùgbẹ́ náà tó wá dé àwọn agbóhùndé ní 5:30. 5:30 nǹkan ti bàjẹ́ ẹ pẹ̀lẹ́ ṣọ́ọ̀bù yín wà ń bẹ̀. ṣọ́ọ̀bù tèmi wájú kò tí ì débẹ̀ ṣùgbọ́n àwọn ìyàwó mi tí wọ́n wà látọ̀ láti lọ́rin làwọn tí wọ́n mọ́nájà mẹ́ẹ̀ tí wọ́n ní ṣọ́ọ̀bù mẹ́ẹ̀ gbogbo ẹ̀ ó tán ni pọ̀pọ̀pọ̀ àwọn abí mi náà tuntun wà mẹ́ẹ̀ náà ó tán ni so ó ti wá fẹ́ fóònù other side fóònù ayé ń tọ́dọ̀ ti wá wọ́n ló ti fẹ́ fóònù àwọn boys wá jàun papọ̀ kó sàmọ́ fóònù ẹ̀ so ṣàjẹ́ bí ó ṣe lọ àwọn kan ti bàjẹ́ mẹ́ẹ̀ gan nǹkan bàjẹ́ táwọn ẹlẹ́ni fi ń ṣe tá fi ń tọ́jú ilé tá fi ń tọ́jú ìyàwó àtọmọ táwọn obìnrin náà fi ń tọ́jú inú ilé ẹ̀ torí pé tá a bá wò tá à ń sìn ọ̀pọ̀lọpọ̀ inú ilé mi kì í sọ inú ilé tèmi o obìnrin ló lórí ilé nínú ilé mi obìnrin ló lórí ilé kò ń ṣe inú ilé tèmi o bóyá ó lè má jẹ tẹ̀yìn bóyá ti tẹ̀yìn ló lè rí bẹ́ẹ̀ wọ́n kò ń ṣe inú ilé tèmi ọ̀pọ̀lọpọ̀ ilé mi sìn àwọn obìnrin ló ń tọ́jú ilé obìnrin lákíkanjú obìnrin lákíkanjú tó ń ṣiṣẹ́ tó fi ń tọ́jú inú ilé tọ́jú àwọn ọmọ wọn tó fi rán àwọn ọmọ lọ léwe inú ọbẹ̀ yẹn ní gbogbo ẹ̀ tí wọlé síbẹ̀ kò lè tí ì lè jẹ́ lómi ọlọ́kadà gan yóò máa gbé bọ̀ láti ilé ẹ̀ tó bá débò ní á tó gbowó fún ọlọ́kadà tó lọ́wọ́ àwọn lomi ìhàlẹ́ mọ́ ṣọ́ọ̀bù tí wàá jó náà báyìí wàá jó gbogbo tá a fi ń sọ̀rọ̀ àti. olúwa láàbí òní kan nìkan kan nù wa ẹni tó kàn ló mọ̀ o ẹni tó kàn ló mọ̀ o ẹni tí àwọn kan fi ń ṣayé ṣọ́ọ̀bù tó ní bẹ́ẹ̀ ni wọ́n tiẹ̀ ní ẹlòmíín ní mílíọ̀nù sínú ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ tó ti jóná pẹ̀lú òkèwò. tó jẹ́ mílíọ̀nù ó wà ń bẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ ṣé àwọn olórí eku tó ṣe yí pé ẹyẹ kan bẹ tí wọ́n bá fẹ́ rẹ̀ yín yẹn wọ́n máa tó 150,000. ẹnìyẹn lè ní mẹ́wàá ń bẹ̀. mẹ́wàá 1.5 million yẹn o ti bá náà lọ. pẹ̀lú àwọn nǹkan míì tó tuntun wà ń bẹ̀ tó jẹ́ olówó ńlá. tọ́ ọlọ́run ó bu tútù sí o ẹ pẹ̀lẹ́.